ṣẹgbọn. ṣẹgbọn. Let me tell you one thing. ṣẹgbọn. kò sí plan kankan. Let me tell you gbogbo eléyìí tí wọ́n ń ṣe tí only kàtà ń pè ẹ rí i pé mo sọ ìgbà táwọn fámìlì ta lọ́lọ́run jáde wọ́n ní kẹ́lẹ́ kankan mọ̀ dá sí ẹ wo bí ọ̀sẹ̀ méjì yẹn gbogbo everybody àjókòó à ń wò wọ́n. ìta gbọ́ ẹgbẹ́ ẹ̀kan jáde ó ní ọ̀bí ó ti gba ìsìláàmù ó ti ṣe gbàkànṣàwó kan ọmọ tó kú gba ìsìláàmù àárí nígbà tí bá ń bọ̀ nǹkan tù láwà ní láàbà lórí rẹ̀ tẹ̀sùbà láàbà lọ́wọ́ rẹ̀ àárí ọ̀ráfẹ́ mi pé Lájí Abbas àwọn ògo Ìlọrin rò páwọn gbọ́n wọ́n fẹ́ ti ọwọ́ ta lọ́lọ́mbọ undertaking torí pé tó bá jáde wọ́n mọ̀ pé wàhálà ni lórí bí wọ́n ṣe mú àti bí wọ́n ti dìtẹ́ ẹ̀ tó èmi ò ní kí ta lọ́lọ́run ọmọ ìjẹ́jọ́ ẹ̀mí Lájí Abbas o títa lọ́lọ́run bá ṣẹ̀ sí òfin Nàìjíríà ìyà tó bá wulé ẹjọ́ ló lè fi jẹ́ ṣùgbọ́n ẹ jẹ́ kí wọ́n gba béèlì kó lọ pìpì ara rẹ̀ kó máa tilé wá jẹ́jọ́ kò sí ìjẹ nípa nínú ẹ̀sìn bí ta lọ́lọ́run bá gba ìsìláàmù tó ẹsẹ̀ ń ṣe yìí kò ìsìláàmù tó ẹ̀yin gẹ́gẹ́ kò ní ládá òǹgò orí ìsìláàmù gbà tó bá gba ìsìláàmù àyàfi káwọn àfáà gidi àwọn alìsúnà gidi alìsúnà tí mo mìíní kì í ṣe bóyá pé nínú àwọn orun gbàgbé àwọn tó gbọ́ lọ́n dúró lè ní sọ o tó tẹ̀lé tànábì wa Muhammad kí wọ́n ẹ̀sẹ̀ lọ ṣe wáàsí fún bẹ́ẹ̀ bá gba ìsìláàmù lọ́wọ́ irú ẹ̀yin kò rí ìsìláàmù gbà ọ̀sẹ̀ mẹ́ẹ̀ ló fò tí ìbá gba ìsìláàmù lọ́wọ́ yín kò rí ìsìláàmù gbà ọ̀sẹ̀ mí ẹ̀ ló fò ní ṣé ìsìláàmù ni tẹ́ ń pè ní ìsìláàmù ni tẹ́ ń pè ní ìsìláàmù ni náà ni tá a bá mọ̀ pa fẹ́ jagun ẹ̀ sí wọ́n ń pa àwọn ọmọ yàrá jẹ́ ní Palestine ní Gaza ó yẹ ká ti lọ ọyá gbogbo yẹn ó yẹ ǹso ẹ wà máa ran kùkú dì ń bì mí rò pé ẹ ti lọ Israẹli ni pélé ó ti mọ ẹ ti jáwọ́ ó sinmi kí wọ́n ò pò nǹkan kan ẹjọ́ kò lè tọwọ́ bọ undertaking ẹjọ́ jáde ṣòkòtò ẹ ti mọ̀ pé ṣòkòtò ti sòdí yín kí ló kù tá fẹ́ gbà Sheikh Labeeb ti sọ̀rọ̀ nígbà ọ̀rọ̀ sílẹ̀ ẹ lọ wo gbogbo program mi tí mo ṣe àwọn èèyàn pè mí ohun tó ṣe sí àní tó wà tó wù ọ̀dà káyọ̀ ọwọ́ pé tiẹ̀ sun Kùránì kú ò ẹ wo orúkọ irọ́ tó pamọ́ Sheikh Labeeb Lágbàjì náà ó ní pé ọmọ wèrè lọlé àlàpà ọlọ́ba wèrè ẹni ẹlẹ́ni ò dẹ̀ ṣerú ẹ̀ ẹni ẹlẹ́ni ò wó wèrè ṣùgbọ́n nígbà ó ṣe Sheikh Labeeb lóun náà wà lọ ilé ẹjọ́ ṣùgbọ́n gbà ìyá rẹ̀ lọ bá tó bẹ̀bẹ̀ ó lóun ti foríjì ó ní gbogbo àwọn ti foríjì kí ló dé kí la fẹ́ gbà ń bẹ̀ sáwọn ẹsẹ̀ lọ ni ẹ wo wá sí tí Sheikh Labeeb Lágbàjì ṣe kọ́ ọwọ́ Malam Yusuf létí ṣé tí ń jẹ́ Yorùbá nì ní tí ń jọ́ ọmọlúàbí nì tó bá wáyà á wàá máa rojọ́ bí obì fún wákàtí mẹ́ta. Tẹ̀gbọ́. Yóò lọ ẹ̀wọ̀n ẹjọ́ lọ ẹ̀wọ̀n bí ọba lọ àwọn òjìyàn ṣèbẹ́wọ̀n ni ẹjọ́ ẹjọ́ fún nílọrin wípé kó lọ ẹ̀wọ̀n ṣèbá píkọ̀ tún bẹ ẹ̀mọ tí máa fi mí lọ́kàn balẹ̀ ní Nàìjíríà bọ́ ọba náwó bá ibi ọwọ́ rẹ mọ ni. ẹnìkan pè mí nígbà ọ̀rọ̀ ṣẹlẹ̀ tó gbọ́ pé wọ́n ní wọ́n fẹ́ mú ilé ẹjọ́ wá bá àárín òpin ọba bí wípé bóò lẹ ṣe jẹ́ sí Lágbájá mo ní bí mo ṣe jẹ́ sí Lágbájá mo ní bàbá mi nu ẹ tó kù fún mi bàbá nu àkọ́bí bàbá mi nu bá ní ló ń gán ṣe mi ń bẹ̀ nínú àwọn tí ń bẹ̀rù ni wọ́n bí mi ibi tí wọ́n ti ń bí yàn ilẹ̀ Yorùbá àtijọ́ níní yàrá kan ní Ìbàdàn sì ní kí ni ó gbọ́ ládàradà eléyìí tá à ń ṣe tó yẹ ká mójútó nínú ẹ̀sìn ni tó bá fẹ́ lọ ẹ̀wọ̀n ẹjọ́ lẹ̀ ẹ bá sì fẹ́ pẹ́ ẹ pa kó ká gbàgbé rẹ̀ ẹ bá fẹ́ pẹ́ ẹ pa ìyá wa kan ṣe ètò lánàá ó dá ẹ pé súyà bí kílì sílẹ̀ fi ṣe kí wàhálà yìí ti pọ̀ jù gan ẹ̀já gbádùn kí ló dé. àti dókítà Gìrìlání àti bàbá Bàríkà àti Khalifa Kutagidi àti barista usman àti dókítà Sadam àti Malam Yusuf Adépọ̀jù àti gbogbo àwọn èèyàn pátá tí wọ́n fẹ́ gbàtà ní ọlọ́ọ̀lẹ̀ àlè ní agbára kankan lẹ́yìn
yes ṣe rí ọ̀rọ̀ ta ẹ lọ́lọ́ jẹ́ kí ìyá kàṣẹ́ẹ̀tì wá sọ̀rọ̀ mo mú fọ́ẹ̀sì yìí látọ̀dọ̀ ìyá kàṣẹ́ẹ̀tì ẹ gbọ́rọ̀ àgbàlagbà tí ìyá ìfẹ́ sọ. tẹ́yìn ní ẹtún ti ń pílánì òní láti lè fi sí tẹ́ ẹ bá mọ̀ ẹ́ pé Tani Olohun tọ́lọ́run bá ní yóò lọ ẹ̀wọ̀n ẹ fílẹ̀ jí ó máa lọ tẹ́sí ìdẹ́mẹ̀wìlẹ̀ sọ fún wa. torí ẹ̀yin tẹ́lẹ̀ tún fẹ́ ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbé ọ̀rọ̀ míì ẹ ti ń pílánì nǹkan míì fún ṣe gbọ́. láti gbé wọlé kó tó di pé Sheikh Labib wọ́n jáde wọ́n sọ nǹkan sọ. yes àwọn náà gbé lọ sí court àwọn náà pè lẹ́jọ́ àwọn lògó lọrin tá pè lẹ́jọ́ wọ́n dẹ̀ jáde wọ́n láwọn ò ṣe mọ́. bẹ́ẹ̀ ni àwọn àwọn yá bàbá fi mi ò jó mọ́. ẹni kódà Alfulani àti bàbá Bariga àti bàbá wa US àti bàbá wa Saddam Hussein tí wọn ò bá tiẹ̀ kódà tọ́lọ̀ bá ní yóò lo ẹ̀wọ̀n nígbà tẹ́ ẹ mọ̀ ẹ́ pọ́ lọ́hùn tó bá lóun máa lo ẹ̀wọ̀n kí lẹ́yìn èèyàn wá ran kankan mọ́ kí lẹ́yìn èèyàn sọ pé kò ní tán mọ́ tẹ́ ẹ bá mọ̀ pé iṣẹ́ Ọlọ́run ó lè ṣiṣẹ́ nínú ìgbésí ayé ọmọ yìí bó ṣe lè ṣèdájọ́ fún bẹ́ẹ̀ náà ló ṣe lè ṣèdáríjì fún. títóbi Ọlọ́run àwọn ọ̀wádà níjì tẹ́lẹ̀ wá fi almost bí nǹkan bíi 20-something minutes ẹ fi sọ̀rọ̀ lórí pílátífọ́ọ̀mù ẹnìkan. ok ó ti dúró torí kí ní. nìkan lẹ́lẹ̀ ń gbé kan ẹ ṣe tẹ́ ẹ bá ní í ṣe fún ọmọ yìí mùsùlùmí ni èmi náà tẹ́ ẹ bá lẹ́nìkan kan ò tí ì ya Kùránì rẹ̀ á kó ẹgbẹ̀rún àwọn ẹni tán sún níná tán sun Kùránì ná á kó jáde fún yín tẹ́ẹ̀sì rí nǹkan kan fi ṣe lẹ́yìn ìta lọ́lọ́run ẹ jẹ́ ká fi ẹnìkan ṣàkó Kùránì jáde ó kó gbogbo ẹ̀ jáde Bẹ́ẹ̀ni. ó mọ̀ sún náà. bóyá Sheikh Labib Lágbàjì ó pàpà jáde nígbà tí Malam Yusuf ti sọ ọ̀rọ̀ mọ̀ páwọn àwọn èèyàn ti pé Labib Lágbàjì láti jáde láti fẹ́ dọ́gbọ́n máa dá ọ̀rọ̀ yẹn padà torí pé tí wọ́n ń dúró fún tí wọ́n ò tí ì rí gbà lọ́wọ́ ta lọ́lọ́ ní undertaking bí tá a bá fi ọ́lẹ̀ sóò ní fa wàhálà sóò tún ní gbẹ́jọ́ mi dìde sọ́mọ lọlé rẹ̀ láyọ̀ àlàáfíà sóò tún ní bú wa mọ́ gbogbo yẹn ló ń ṣẹlẹ̀ ẹ jẹ́ ká máa gbóhùn yàwá yà kásẹ̀. ó yẹ kẹ́ ẹ máa wá kẹ́yìn tẹ́ ẹ fẹ́ tún gbé iṣẹ́ mi dìde lábẹ́lẹ̀ ó yẹ kẹ́ ẹ máa wá kiri ni. chief imam US ẹ má wulẹ̀ kó bọ́wọ́bọ́wọ́ tì wọ́n lọ́rùn ǹjẹ́ ti gbọ́ abiyamọ làwọn náà abiyamọ làwọn náà Tani ò láṣìṣe Saheed Shittu tẹ́ ń bá ṣe lónìí ó ti fẹnu ya Kùránì